Hello. Ẹ̀yin ará mi o. Hey, ó mà lágbára o. Ó mà ga pọ̀. Kí ló dé táwọn èèyàn? Kí ló dé tí olórí Ashley àti olórí Mariam? Kí ló dé tó ń ya ilé tí lápá báà ló ṣe ń sọ? Ilé tí lápá náà ni. Kí ló dé tó tọ́nà bá ti fẹ́ ṣe, wọ́n fẹ́ fìyà jẹ èèyàn. Bó ṣe máa ṣe náà nìyẹn. Tó máa ṣe wọ́n pé kí ṣìṣe máa bá wọn. Bẹ́ẹ̀ ni o, ṣìṣe máa ti bá Ashley àti Mariam gòkè. Tí wọ́n yìí ti fẹ́ di nǹkan kò ló mẹ́ta. Ìyẹn tí ò bá ti kọ́ lọ yẹ̀ wọ́n wò. Kọ́ lọ yẹ̀ wọ́n wò káwọn tó ní wọ́n kọ́ tètè lọ mú wọn wò. Kọ́ mú wọn so. Eléyìí lágbára o. Nǹkan tá à ń sọ fún Naomi ni pé ìjọ tí a bá rí ibinibí ń wọlé, ẹ̀rù ti kúrò, ó ti mú gbogbo ẹ̀rù, ó ti sọnù. Ọlọ́run ti bá wa mú Naomi láyà le. Yes, ó ti láyà bíi ti kìnìún. Bẹ́ẹ̀ ni kábíyèsí ẹ kú iṣẹ́ takuntakun. Tẹ mú ìlérí yín ṣẹ, tọ́lọ́run mú ìlérí yín ṣẹ lórí Naomi. Ó ṣé bàbá God, ẹ kú iṣẹ́ o. Kábíyèsí, lágbára ẹ̀jẹ̀ Jésù. Bẹ́ẹ̀ ni ẹ ṣiṣẹ́ yín yẹn débi èrè. Ẹ gbó ẹ tọ́. Àṣẹ á pẹ́ lẹ́nu. Ìrùkẹ̀rẹ̀ á dìgbà. Bàtà á pẹ́ lẹ́sẹ̀ o. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ẹ̀yin èèyàn wa. Bẹ́ẹ̀ ni o, wọ́n ní bí gẹ́gẹ́ bá ṣe sọ fún wa pé lónìí kò ní dọ̀la. Kábíyèsí wà ní kàkàkí tó ti fọ́n kàkàkí tó ti praise Queen Naomi láàárọ̀ kùtùkùtù kan tó fi jí. Wọ́n ní lénìí gbogbo àwọn ilé Ifẹ̀ wọ́n máa lọ sí ibẹ̀ lọ kí gbogbo wọn pé láti lè welcome. Nígbà tó ń welcome ẹ̀ ní àná tó ń bọ̀. So wọ́n tún wá ní kóun wá lọ kí wọn ní market ní ibi ọjà. Wọ́n sọ pé ní ọjà wọn kí Naomi wá lọ sí ọjà. Ṣé rí gbogbo nǹkan tó máa ń wò nínú tẹ́lì yẹn? Àṣé nǹkan tó rí ni. Which pé wọ́n ti ẹ̀ show kíní ibẹ̀ tí wọ́n yìí máa show ẹ̀ fún wa. Which pé wọ́n show ẹ̀. Tó ń gbé kámẹ́rà. Irú èyí yìí ṣe bá ṣe ń sọ yìí. Wọ́n bá gbé fún wa. Bẹ́ẹ̀ tí gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́. Wọ́n bá fi kíní yẹn hàn wá bẹ́ẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa ṣe gbogbo ceremony yẹn. Bẹ́ẹ̀ tí gbogbo wọn yìí máa officialize dáadáa. Wọ́n ní bí kábíyèsí ṣe wá ní ó yá o. Naomi lénìí pàtó ti jí wọn láàárọ̀ kùtùkùtù tó ti ṣe ceremony tàárọ̀ yẹn. Wọ́n ní kí Naomi wá lọ sí market tó wà lọ́jà gbogbo wa lọ kí àwọn tó wá welcome tó wá gbé lárugẹ. Kọ́ lè mọ̀ pé òun ti dé finally sí ààfin. Olórí àwọn queen wọn ti dé sí ààfin. Bíbá. Wọ́n máa ní ayọ̀ ńlá máa ní. Wọ́n máa ní ìdùnnú ńlá máa ní. Wọ́n ní bí kábíyèsí ṣe wá lọ. Thank you Jesus. Wọ́n ní bí kábíyèsí ṣe wá ní kó ránṣẹ́ pé wọ́n gbé crown Naomi. Ẹ mọ̀ pé ìyá onífá wọ́n wà ní tenitry ìyá onífá. Gbogbo wọn ti assemble sí ààfin látàná. Tó yẹ pé bá ṣe rọra ń sọ yìí ó máa ju bẹ́ẹ̀ lọ. Àwọn tó wá welcome Naomi lánàá. Even àwọn alálẹ̀ wọn gbogbo wọ́n wà standby. Àtàwọn ogun ọ̀run tó sin Naomi wá sílẹ̀ tó dẹ̀ ti circulate everywhere ní ààfin yẹn. Ìwọ́n ní ìròyìn ò tá fojú bá. Wọ́n ṣe gbé adé yẹn tó gbé lórí Queen Naomi. Wọ́n ní adé tó ti ń pariwo pé Naomi ló ní, tó wá jí lọ lénìí. Àwọn ọba adìbẹ́lẹ̀ tó wà ní ààfin wọn kàn jí, wọ́n fẹ́ kí wọ́n dé adé yẹn fún wọn by force. Bẹ́ẹ̀ tí nǹkan tí ò ń ṣe tí kò sẹ́ni tó máa fún yín torí kì í ṣe tí bọ́n ti ẹ̀ dé fúnra yín kò ní fit yín.
torí wọn ò forí yín pé adé yẹn. Orí Naomi náà pé adé yẹn pé òun ló máa ní nǹkan ẹ̀. Orí nǹkan dẹ̀ ti dé, ó dẹ̀ ti gbé nǹkan ẹ̀. Wọ́n ní kí kábíyèsí ṣe gbé adé yẹn lé Naomi lórí nìyẹn o. Wọ́n ní kí àwọn convoy kan wá sin ìyàwó kábíyèsí olórí Naomi kan máa káàkiri gbogbo inú ọjà yìí kó lọ kí wọn pẹ̀lú adé pẹ̀lú kúrúkẹrẹ. Wọ́n nílé ní kó dàbí ọdún náà ń ṣe. Yes, sẹ́mi ọdún ni. Wọ́n ní bí gbogbo wọn àti ìlú àti gbogbo wọn dé ọjà. Wọ́n sọ̀kalẹ̀. Meanwhile, wọ́n ní Naomi kẹ̀ ọmọ mi àtàtà. Wọ́n ní Ashley àti Mariam wọ́n ti lọ dúró sọ́jà. Wọ́n ti lẹ̀lẹ̀ síbì kan pé ṣèbọn ní Naomi ń bọ̀ lọ́jà. Káwọn àwa wò. Wọ́n kàn fúnra wọn ní bànújẹ́ mọ́ bànújẹ́ fúnra wọn. Because wọ́n rí pé ó ti bọ́ lọ́wọ́ wọn. Wọ́n dẹ̀ ṣe játijàti bíi ìtọ́lẹ́dọ̀ orí. Nǹkan kan ti bọ́ lọ́wọ́ wọn ò ní nǹkan kan. Kábíyèsí ti fọ́ọ̀lù hand wọn. Ìríkùrí tán fẹ́ rí náà ni kábíyèsí fẹ́ kán rí. Òun náà fojú ara wọn rí báyìí. Because nígbà tó ní kán máa lọ. Irú nǹkan tó ṣẹlẹ̀ lénìí ìbá má tún dójú tì wọ́n. Wọ́n tún dójú tira wọn. Ọlọ́run rí lè dójú tì wọ́n lénìí. Wọ́n ní kì í ṣe kékeré o. Wọ́n ní bó ṣe dé ọjà tí Naomi sọ̀kalẹ̀. Gbogbo àwọn tó ń sin gbogbo àwọn tó ń escort Mary àwọn ọ̀nà ọjà. Wọ́n bẹ̀rẹ̀ pé àwọn onífèrè gbé fèrè. Àwọn onílù gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní kọrin náà ń yọ̀. Láwọn obìnrin wọ́n ti stand by, wọ́n ti ní olórí ń bọ̀ wá kí wọn. Ó lékun ẹ̀nì láàfin. Ó ń bọ̀ ní ọjà kan stand by o. Wọ́n ti sọ fún wọn. Wọ́n ní kò pẹ́ kò jìnnà bí Naomi ṣe wọnú ọjà pẹ̀lú adé lórí pẹ̀lú kúrúkẹrẹ. Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní ijó tẹ̀yẹ ti jó. Orin rèé, ijó rèé. Wọ́n ní bí Queen Naomi ìyàwó ọba nìyàwó ọba. Wọ́n ní bí Mariam ṣe bọ́lẹ̀ nínú mọ́tò báyìí tó bẹ̀rẹ̀ sí ní kí wọ́n kúkú mẹ́rin ẹ̀ pẹ̀lú ìyí ẹ̀ yẹn tó ń ju kẹrẹ yẹn lọ báyìí tó ń jù lọ báyìí pé ní ẹ ṣeun àdúpẹ́ kú àdúró tì ó ẹ ṣeun. Wọ́n ní ṣe ni Queen Naomi pé ó kàn bú sẹ́kún ni. Wọ́n ní ẹkún ayọ̀ wọ́n ló sun ẹkún ayọ̀ lénìí. Ẹ̀mí gan tí mò ń sọ báyìí ṣe lórí mi ń wò ni tó yẹ pé mi ì sí ń bẹ̀. Gẹ́gẹ́ bó ṣe sọ ọ́, wọ́n ní bí Queen Naomi ṣe ń sunkún ayọ̀ nìyẹn. Òun lọ́lọ́run dá lọ́lá tó yìí. Òun lọ́lọ́run ṣe òògùn fún tó yìí. Èní lọ́jọ́ ní ìṣẹ́jú òun báyìí. Olúwa máa ṣe Ọlọ́run tó dá ẹ̀mí òun sí. Kí ni ò ní yọ̀, kí ni ò ní dúpẹ́, kí ni ò ní ké. Ẹkún ayọ̀ ni. Ìwé ó fi ẹkún yẹn yin Ọlọ́run lógo pé Olúwa ó ṣe gan-an. A kú àdúró tì yín o. Títí ayé la ó máa yìn ọ́. La ó máa gbé yín ga. Títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Ó lẹ́kún ayọ̀ tí Naomi sùn. Títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ o bàbá. Títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Títí ayé ni Naomi máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àwọn náà máa bá dúpẹ́. Wọ́n ní lónìí yìí pé ẹ bá rí Naomi. In fact, Ọlọ́run dá lọ́lá. Òun ni queen lóòótọ́. Wọ́n ní yìí ni queen Ilé Ifẹ̀. Wọ́n ní kì í ṣe kékeré. Wọ́n ní ibi tó ti ń ṣe yẹn àti Ashley àti Mariam wọ́n kàn yọ jáde lójijì nínú ààfin. Wọ́n kàn sáré wọ́n wọ wọ́n ní ṣe gbogbo everybody kan perplex. Kí lélẹ̀ àwọn owó lélẹ̀. Wọ́n ní jà ní o. Wọ́n méjì jà o. Wọ́n fẹ́ lọ gba crown tí Naomi dé sórí. Pé wọ́n kàn focus sí crown yẹn. Wọ́n kàn fẹ́ fọwọ́ kan crown yẹn báyìí. Pé ṣe làwọn entourage gbogbo everybody tó tẹ̀lé Naomi wọ́n já crown yẹn gbà lọ́wọ́ wọn. Wọ́n ní ẹ wá wo àwọn obìnrin Ilé Ifẹ̀.
Hell, wọ́n ní lẹ́nu yìí pé tẹ bá rí ẹnu ẹnìkankan wọn ó ga bí bọ́ọ̀lù. Wọ́n náà na blue and black sí wọn lára. Wọ́n na ti ìgbésí ayé búburú wọ́n na sí wọn lára. Wọ́n rù wọ́n jáde ní gbogbo ibikíbi tí wọ́n ti ń ṣe gbogbo kìíní yẹn níbi tí wọ́n ti ń ṣe wọ́n rù wọ́n jáde ní. Bóyá kán wọn lápá ni o, bóyá kán wọn lẹ́sẹ̀ ni o, pé wọn ò mọ̀ wọ́n ṣe dé ààfin lọ́dọ̀ sunkún sí kábíyèsí lọ́rùn. Wọ́n ní bí wọ́n ṣe continue lọ celebrate nǹkan tí Naomi bá wá sí ààfin. Ẹ̀ tó bá wá sí ọjà o, wọ́n ní wọ́n yẹ sí kì í ṣe kékeré. Ẹ̀yin èèyàn mi kì í máa ṣe kékeré. Títí màá ní ọpẹ́ Naomi lọ́dọ̀ Ọlọ́run fún oore tó ń ṣe Ọlọ́run ṣe fún Naomi nígbèsí ayé ẹ̀. Kábíyèsí ẹ kú oríire, Naomi ẹ kú oríire. Ayọ̀ náà bá yín kalẹ̀ o títí láé. Ayọ̀ Ọlọ́run yóò máa bá yín gbé o. Àánú Ọlọ́run yóò wà pẹ̀lú yín. Ọlọ́run yóò ṣàánú fún Naomi àti àwọn ọmọ ẹ̀ àti ohun gbogbo tí ó ń jẹ́ ti tọ́lọ́run dá sí Naomi lára tó dá sí ní sàkání. Everything beside concerning Naomi, concerning everything God has given Naomi. Oh, it shall come to pass and be blessed, and it shall be permanent for his life. In Jesus' name. Everything about Naomi shall be permanent in the mighty name of Jesus. Thank you, Father. Baba mi ṣe. Ẹ bá share, ẹ bá like, ẹ bá subscribe. Gbogbo ẹni tó Ọlọ́run gbogbo aláwọ̀ èèyàn Ọlọ́run lógo títí ìgbésí ayérayé láyé àti láéláé. Àmín. Ọmọ ní kí n gbé sétí gbọ́ wa. Ẹ̀yin èèyàn wa, ohun ayọ̀ lẹ máa gbọ́. Ìrètí ayọ̀ lẹ máa gbèrètí. Ayọ̀ náà lẹ máa fi ti yín máa gbọ́. Àní rógun ìbànújẹ́ o. Láyé títí ayérayé. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Amen. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá share, ẹ bá like, ẹ bá subscribe. Ẹ ṣé gan. Owó tẹ́ fi ń ṣe gbogbo ayọ̀ náà ni gbogbo á fi máa wọ̀. Ààbò Ọlọ́run dájú. Àánú Ọlọ́run yóò pé. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Amen. Thank you, Daddy.